Yorùbá ọmọ odù tó dá ìwà. Mo kí yín nílé lóko ní ẹ̀yìn odi ibikíbi tẹ́ bá ti ní àǹfààní àti gbọ́ mi àti irú àsìkò tó bá wù kó bá yín. Yorùbá bọ̀ wọ́n ní yiniyini kí ẹni ṣe míì tọ́lọ́mọ wa dá irú wa sí tó ń lè fún wa ní opportunity láti máa complain lórí àìṣedéédé àwọn èèyàn kan. Ó lè jẹ́ pé àwa náà ìṣiṣẹ́ déédéé tiwa náà ò tó, ṣùgbọ́n tó bá wá tún wá lè máa múrú wa rí àwọn èèyàn kan pé bó ti ń ṣe yóò dáa tá a dẹ̀ ń sọ síta. Mo rí i pé ọ̀kan pàtàkì tó ń pa wá nínú ọ̀ràn Yorùbá jù ni pé kárí tí ò dáa ká máa sọ, ṣùgbọ́n nígbà tá a bá wá rí èyí tó dáa kẹ́nìkan kan máa sọ̀rọ̀ mọ́. Ó túmọ̀ sí pé tá a bá ń sọ pé gbogbo àwọn prophet wa, àwọn pastor wa, gbogbo wọn ni wọn ò dáa, n tó túmọ̀ sí nìyẹn. Ṣùgbọ́n kọ́lọ́run Olódùmarè kó má fi ara pamọ́ jẹ wá níyà. Ẹ̀rù bàbá mi nínú Olúwa, bàbá wa Apostle Ṣẹ́gun Adébáyọ̀, ẹ̀rù wọn bà mí torí pé mo ní opportunity pé gbogbo ilẹ̀ ọ̀hún pé mùsùlùmí ni mí, ṣùgbọ́n mo bá wọn jọ́sìn ní church. Ìwọ tó bá dùn ní tó bá fẹ́ mú kúrò ní ìgbésí ayé mi ó lè mú kúrò. Nítorí pé àkọ́kọ́ náà ẹ̀rù Ọlọ́run bà mí nígbà tí mo wọ inú ilé ìjọsìn wọn. Ó dàbí ìgbà tí èèyàn wà ní London tàbí Amẹ́ríkà, tàbí tí mo wọ inú ọ́fíìsì ọ̀kan nínú àwọn president Europe yẹn. Ọlọ́run sò pọ́n wọn lé. Ẹ̀rù wa ń bà mí àwọn nǹkan tí mò ń rí torí etí mi ti kún. Àwọn nǹkan kọ̀ọ̀kan tí mo ti gbọ́ lẹ́nu Mr. Gbénga rí, mo wá dọ́gbọ́n fa àwọn èèyàn kọ̀ọ̀kan sẹ́yìn nínú church yẹn. Ẹ gbọ́, wọ́n ní dáàdì sí báyìí gbà kan. Ènìyàn tó wá sọ another 2 or 3 fún mi. Ó wá mú ẹ̀rù bà mí. Kò wá yé mi bí bàbá òun ṣe bí ibi ò sì ṣe máa pa wọ́n, torí pé tó bá jẹ́ pé bí èèyàn ṣe ń náwó lówó ṣe ń tán, kò yẹ kí irú bàbá yìí kò yẹ kí wọ́n ó lè jẹun mọ́ láyé. Lọ́wọ́ tí mo fi etí ara mi gbọ́ lánàá lẹ́nu àwọn èèyàn, torí àtàná ni mo ti dé torí nǹkan tó fẹ́ ṣe lénìí ẹ̀ wù mí láti wà ńbẹ̀. Bàbá mi, ẹ kúrò ní sà. Ẹ kúrò sà. Ojú ò ní tì yín sà. Àmín sà. Bàbá, èmi kéré láti gbàdúrà fún yín. Ṣùgbọ́n Ọlọ́run tó ní kí ẹnu tá a fi ń sọ pé àwọn kan tá a mọ̀ pé wọn ò ṣe dáadáa tá a sọ, Ọlọ́run tó wá jẹ́ ká tó wá fi ẹnu yẹn tó jẹ́ ká gbé wá sí ọ̀dọ̀ yín tẹ̀ ń ṣe dáadáa ká tó lè sọ fún aráyé kí gbogbo owó ká mọ̀ right ara wà off kọ́ mọ̀ dàbí ẹni pé gbogbo èèyàn tiẹ̀ wá jẹ́ nǹkan kan mọ́ nílé ayé. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀bùn tí Ọlọ́run fún yín sà. Yes sir. Mo ti gbọ́ oríṣiríṣi ní ẹnu Gbénga, ṣùgbọ́n mi ní tí ì lọ síbẹ̀ yẹn bàbá mi. Nǹkan tí mo kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé bàbá mi, báwo lẹ̀yin ṣe pilẹ̀ iṣẹ́ ìríjú yín yìí tí ọ̀nà àti yín fi rí bó ṣe rí ìsà? Ká fi ògo fún Ọlọ́run tó dá ayé àti ọ̀run. Ọlọ́run tó sì ní ẹ̀mí gbogbo wa lọ́wọ́, tó fún wa ní oore ọ̀fẹ́ láti pé ká sì wà ní wákàtí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìbéèrè. Lákọ̀ọ́kọ́, bàbá tó bí mi wòlíì ni. Ó sì jẹ́ kan nínú àwọn ọmọ lẹ́yìn Apostle Ayọ̀ Babalọ́lá. Bí Sàdélà ṣe jọmọ lẹ́yìn ẹ̀, bẹ́ẹ̀ ni bàbá mi jọmọ lẹ́yìn ẹ̀. Àwọn ìránṣẹ́ Ọlọ́run pọ̀ láwọn àkókò ìgbà yẹn tó ń jẹ́ ọmọ lẹ́yìn Apostle Ayọ̀ Babalọ́lá. Ṣùgbọ́n kémi tó, gẹ́gẹ́ bí ohun tí mo gbọ́ nínú ìtàn, ọmọ ọba ni wá ní ilẹ̀ Ifẹ̀. Káwọn tó bí bàbá mi tó kúrò, kan tó lọ tẹ̀dó sí Èmùrè Ọ̀wọ̀.
so agboolé tá a sì ti jáde wá ní agboolé Adésọjí Adérẹ̀mí. Bàbá Adésọjí Adérẹ̀mí. Bẹ́ẹ̀ ni tó ṣe western Bẹ́ẹ̀ ni sà. region gbà ẹ̀. Ọlọ́run bá tẹ wọn sáfẹ́fẹ́ rẹ̀. so nínú ìran yẹn Ifáyẹ̀mí wò lórúkọ bàbá tó bí bàbá tiwa. Fáyẹ̀mí wò bẹ̀tì nínú ìran yẹn àwọn ìran yẹn farajì fún ohun tí wọ́n gbàgbọ́ yẹn. Wọn ò ṣe àmúlò málà. Wọ́n dẹ̀ máa ń gba ìtọ́ni o èmi ò sí láyé. Wọ́n gba ìtọ́ni ohun tí wọ́n ń sìn yẹn. Wọn kì í lo ọgbọ́n tí wọ́n ní. Rárá sà, wọn ò dẹ̀ ń gbégbèsè kígbèsè. Débi pé bàbá mi yẹn Ọlọ́run fún wọn ní oore ọ̀fẹ́ débi pé wọ́n ní oore ọ̀fẹ́ pé kéèyàn pẹ́ láyé. Ọlọ́run fún wọn ní àṣírí. Nínú àṣírí yẹn náà ni wọ́n lò fún Ọlágbègí àkọ́kọ́ nígbà yẹn lọ́hùn. Ṣùgbọ́n Ifá yẹn wá ń sọ fún wọn pé àwọn kan ń bọ̀ nínú ìran yìí o, pé aṣọ àlà funfun gbò ni wọ́n ń wọ̀ bọ̀, pé ìṣesí tí wọ́n máa yàtọ̀ sí ohun tí ẹgbẹ́ dání yìí o. ẹgbẹ́ dání. Pé ìmọ́lẹ̀ ni wọ́n máa bá wá. Fine. Bàbá tèmi lẹni àkọ́kọ́ nínú ìran yẹn tó jẹ́ wòlíì. So bàbá tèmi òun ló dẹ̀ pa òrìṣà yẹn run. Òrìṣà Ifá yẹn òun ló parun nínú ìran yẹn. Nígbà tí bàbá tèmi bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa níjọ àpọ́stélì, ó jẹ́ ọmọlẹ́yìn àpọ́stù Ayọ̀ Babalọ́lá. Bàbá tèmi senior Bádáre, ó senior bàbá Oyèlámì. Bàbá tèmi senior àwọn bàbá kan nínú ìjọ àpọ́stélì. So ní àwọn àkókò ìgbà yẹn, bàbá Jídé yìí, bàbá Jídé nínú Olúwa yìí tó ti sùn ní Olúwa yìí, wọ́n máa ń sọ fún bàbá tó bí mi pé wòlíì kan ń bọ̀ lẹ́yìn ẹ̀. Nígbà t'Ọlọ́run dẹ̀ máa ṣe, èmi ni wòlíì yẹn. Wọ́n ti sọ àsọtẹ́lẹ̀. Irú ohun tí mò ń dọ́gbọ́n sọ fún yín, mo ti sọ lórí Àṣàbí kọjá ti pẹ́ bí ọdún méjì àbọ̀ ń sìn, mo ti sọ lórí Àṣàbí. So ìgbà tán bí mi, wọ́n ní Olúwa ní pé ṣọ́ọ̀ṣì nìkan jẹ́ kí n wà, pé mi ìṣẹ́ni tó yẹ kó lọ sí school, kì í ṣàwálé Ọlọ́run. Torí màmá tó bí bàbá mi ló tọ́ mi dàgbà. Ìgbà tán ti rí àmì yẹn nínú ayé mi, àwọn náà tọ́ mi dàgbà. Wọ́n gbà mí kó lọ́wọ́ ìyá tó bí mi, torí ọmọ Èkó ni ìyá mi, ọmọ Alákìjà. Ìkànnú àwọn àbúrò ìyá mi ló wá tí mo sìn jáde yẹn. Kí ni mo fẹ́ fàyọ fún yín sà? Nígbà tó wá di pé mò ń dàgbà, bí ọmọ ọdún 3 ni mo ti ń sọ àsọtẹ́lẹ̀. Báyìí ni Olúwa wí níjọ Ìgbóròkò Christ Apostolic Church ní ìlú Ọ̀wọ̀. CAC àkọ́kọ́ gbàrà t'Àpọ́sù Ayọ̀ Babalọ́lá dálẹ̀. Nínú ẹgbẹ́ ìmọ́lẹ̀ ayé ńgbà yẹn, ọmọ kékeré ni mo jẹ́ láàrin wọn. Torí ẹgbẹ́ yẹn ò sí mọ́ níjọ àpọ́stélì báyìí, ẹgbẹ́ ìmọ́lẹ̀ ayé. Àwọn gangan ni agbára ìjọ CAC. Torí wọ́n ń gba kinní kan àdúrà ni. So láti kékeré yẹn lèmi ti wà nínú ẹgbẹ́ yẹn. Ẹgbẹ́ yẹn ni mo fi develop débi pé nígbà tó yá, àwọn ìyá mi wọ́n fẹ́ kí n lọ sí school. Tó bá gbé mi dé school, orí á máa fọ́ mi. Wọ́n bá sì tún gbé mi kúrò ní compound school pé mo ti wà ní títì, orí á lọlẹ̀.
ni bàbá ìyá mi kúkú wá lọ yọ̀ǹda mi sí inú ìjọ mission house yẹn. Láwọn àkókò ìgbà yẹn mo ti nírìírí, mo ti mọ báwọn ìránṣẹ́ Ọlọ́run ṣe ń ṣe, gbogbo èyí tí mo fi bá Ọlọ́run rìn ó ju èyí tí mo fi bá ayé rìn lọ. Mi ì ní oore ọ̀fẹ́ pé láwọn àkókò ìgbà kan pé à ń jẹ̀gbádùn àbá ń ọ̀nà Ọlọ́run yìí ni, iṣẹ́ Olúwa yìí ni mo fi ara jì. ń gbòòyà wọ́n lọ gbé mi sí Federal Technical School, that is Trade Center. Bàbá gbì ni mo mú jáde ńbẹ̀, kò sí nǹkan kan. Àwọn ẹ̀gbọ́n mi wọ́n fẹ́ kí n kàwé, àwọn àbúrò gbogbo wọn, ẹbí ará, kò sí nǹkan kan, but ẹ̀mí yẹn á kàn wọnú mi, lọ ṣe báyìí, lọ ṣe báyìí, lọ gbàdúrà báyìí, máa lọ báyìí. Gbogbo orí òkè tí mo mọ̀ ní orílẹ̀-èdè yìí kò sẹ́ni tó jíwèé orí òkè kankan fún mi, ẹ̀mí Olúwa ló darí mi lọ. So ìfarajìn yẹn ìyà pọ̀ sà. Bàbá mo rí ìpọ́njú, mo rí ìpọ́njú débi pé kò sí aṣọ. Mo farajìn fún Ọlọ́run débi pé mo gbé lọ́dọ̀ àwọn àgbààgbà wòlíì tó jólóòtọ́ tí wọ́n ní inú mímọ́ pẹ̀lú Ọlọ́run. Mo gbé lọ́dọ̀ wòlíì tí ò bímọ rí, tí ò súnmọ́ obìnrin rí, tí ò jóúnjẹ lọ́wọ́ obìnrin rí sà. Wọ́n pè ní bàbá wa máa yọ̀, píṣọ wọn ò sí níbí. Bàbá yẹn ò bímọ rí, kò súnmọ́ obìnrin rí tó fi kú. Olúwa o. Ọ̀dọ̀ wọn mo ti ní oore ọ̀fẹ́ pé ká máa rí àwọn áńgẹ́lì lójúkorojú, mo ti sọ láìmọye ìgbà. Ọ̀dọ̀ wọn mo ti rí oní bí Ọlọ́run ṣe rí onírúurú iṣẹ́ agbára àti iṣẹ́ ìyanu físíkà. Oore ọ̀fẹ́ yẹn náà láti inú ayé wọn ó wọ ẹnu ayé mi. Kò sì ní dágbére ńbẹ̀. Àmín sà. Kò ní dágbére ńbẹ̀. Torí pé fífarajìn yẹn Ọlọ́run wá mú kí àkúáyà ọ̀pọ̀ oore ọ̀fẹ́. Ẹskísà láwọn àkókò kan sà mi ì lè bọ́ ara mi sà. Mo wo díẹ̀ náà nínú fídíò ọ̀dọ̀ brọ́dà mi. Mi ò lè bọ́ ara mi. Láwọn àkókò yẹn sà, bàbá ó le sà. Mo ti fẹsẹ̀ rìn báyìí rí, ẹsẹ̀ lásán tí ò sí bàtà. Ẹ dákun bàbá mi, ẹ dákun ẹ jẹ́ kí n wá kọ́kọ́ kọ́ọ̀tù mi díẹ̀ bẹ́yẹn. Ṣé àwa lè sọ pé n tó ṣokùnfà gbogbo ohun tẹ́yin bá ní kẹ́ ẹ máa fi tọrọ nìyẹn? Ṣé ẹ rí oore ọ̀fẹ́ ni sà, kì í ṣe pé àwa náà wòlíì tòdì kọ̀ wọn ò kì í kó nǹkan jọ. Wòlíì ò kì í kó nǹkan jọ. Ẹskísà wòlíì tòdì kọ̀ wọn ń ra gbogbo mọ́ nǹkan ayé. Ok, irú bàbá wa máa yọ̀ yìí sà, bàbá máa yọ̀ tán bá ní kó ó ní oore ọ̀fẹ́ láti fi gbogbo Central Bank ṣòwò. No. No sà. Torí owó yẹn máa ṣì wọ́n lọ́nà. Mo kàn rí i pé ẹ̀mí mímọ́ Ọlọ́run ò jẹ́ kó jẹ́ nǹkan kan sí wọn mọ́. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ò jẹ́ kí nǹkan ayé ṣe rí nípasẹ̀ ìfarajì tí ẹ̀mí Ọlọ́run bá wọ inú ayé yín sà, tí agbára Ọlọ́run bá wọ inú ayé yín ní kíkún, tẹ́ ẹ wá ní oore ọ̀fẹ́ láti pé Ọlọ́run mú yín lọ láti inú ayé yìí, ó mú yín lọ in trance láti inú ayé yìí, láti rí ọ̀run, láti mọ bí ọ̀run ti rí sà. Tẹ́ ẹ bá padà wá sí ayé yìí, ayé yìí á máa rùn sí yín ni. Bàbá. Nǹkan ayé kankan kò ní jọ yín lójú. Èyí yóò tó wá mú mi lórí question yìí sà, bàbá. Ẹ kàwé rárá. Mi ò kàwé sà, mi ò lọ school sà. Ọ̀dà kí lè bá débi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó wà ní under scholarship nìyẹn, because ẹ má bínú o, ẹ̀yin kọ́ lẹ sọ fún mi o. Èmi náà ṣe tí bá fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bíi pé Ọlọ́run ti fẹ́ mi náà lórúkọ díẹ̀, mi gbọ́dọ̀ sọ nǹkan táwọn èèyàn máa ní irọ́ ló ń pa. Bẹ́ẹ̀ni. Ṣé rí bàbá, mo ṣe finding tèmi gangan lórí yín lẹ́nu ìgbà tí mo ti dé yẹn. Mo ṣe finding mi gan seriously láàrin àwọn èèyàn.
wọ́n dẹ̀ jẹ́ kí n mọ̀ nǹkan méjì kan wà tó pàtàkì gan tán sọ ń parí fún mi. Àkọ́kọ́, wọ́n ní ẹ lè sọ pé iye ọmọ báyìí lẹ́ ń sanwó skul wọn bẹ́ẹ̀ni láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé yunifásitì. Ẹlẹ́kejì, wọ́n ní àwọn àmọ́ nǹkan tọ́mọdé ṣe fún yín tó fi jẹ́ pé gbogbo ilé ayé yín sáà bí ẹ lè gbé gbogbo ń tẹ́ ẹ ní láyé bùn ọmọdé. Ọmọdé náà ni ó padà dàgbà ń tòótọ́, ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì ẹgbẹ́ yín ṣe. bàbá tẹ́ ẹ bá tó gbọ́ history bàbá Máyọ̀ tèmi tó kéré sà ó kìí tá ẹ bá tó gbọ́ history bàbá níbẹ̀ lóye lámì. ẹnìkan sọ fún mi ń bẹ̀ yẹn pé ńjọ́ kan bàbá ẹ má bínú, ẹnìkan sọ fún mi ń bẹ̀ yẹn lẹ́yìn àná pé ńjọ́ kan pé ẹ fẹ́ bún ẹnìkan ní mọ́tò, ọ̀rọ̀ méjì ló sọ ẹnìyẹn sọ fún mi, ẹ fẹ́ bẹ̀ ẹnìkan ní mọ́tò, so ẹ wá wò pé ẹ dẹ̀ lọ mú mọ́tò ìyàwó lé yín ẹ̀dẹ̀ fún ẹni yẹn. bẹ́ẹ̀ni sà. ìgbà tẹ́ni yẹn wá rí orúkọ ìyàwó yín ń bẹ̀ lọ́wọ́ abáyé pé bàbá mọ́tò ìyàwó yín lélẹ́yìí ẹ wá ní kó máa gbé lọ. kó máa mú lọ. mo gbọ́ ìkan tí wọ́n ní ẹ wà ní orí òkè. bẹ́ẹ̀ni. àwọn ẹnìkan wá fi mọ́tò tó mọ́tò kan dá yín lọ́lá. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n kẹ́ ẹ tó dé orí òkè yẹn. bẹ́ẹ̀ni. ẹ ti sọ fún àwọn ẹnìkan nínú àwọn tẹ́ ẹ jọ lọ pé Ọlọ́run ti sọ pé òun máa ṣe mọ́tò rẹ̀ o. bẹ́ẹ̀ni dáàdì. mọ́tò rẹ̀ o. now ẹ wá débẹ̀ tán wọ́n wá gbé mọ́tò ńlá yẹn wá fún yín. ẹ wá pe ẹni yẹn níbi tó wà ní orí òkè wọ́n bọ̀ wá gba kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀. àwọn yẹn wá sọ pé bàbá ẹ má bínú sà ẹ̀yin làwọn wára ká ní ẹ sọ fún àwọn ó ti bára mọ́tò mi àwọn lè ra mọ́tò mi fún ẹ wá sọ pé rárá èmi kọ́ lẹ fẹ́ fi ilé ayé tiyín ṣe tó wù yín láti ṣe fún mi ń lè ṣe fún mi ṣùgbọ́n ẹni tọ́lọ̀ ń sọ pé máa lò lélẹ̀. bẹ́ẹ̀ni sà kì í ṣe yẹn nìkan mo ti gbé mọ́tò dórí òkè Ọlọ́run kọ́lé tí mo fẹsẹ̀ padà sékòó. kọ́dà ẹnìkan sọ fún mi pé wípé ẹ jíṣẹ́ fẹ́ nìkan pé Ọlọ́run ní kẹ́ fún ní aṣọ yín singlet lẹ́wọ̀ wá sékòó. singlet mo bá dé kù sá. Excuse sir. lónìí náà ní chọ́ọ̀chì mi àwọn aago tó sẹ́rí bàbá àkọ́kọ́ mo kọ́kọ́ rí yín bí ẹni tí Ọlọ́run dá tí ó ní gbogbo nǹkan tí èèyàn máa rí ní àyíká yín kò sí nǹkan tó jọ fake ń bẹ bóyá nítorí bọ́lọ́run ṣe dá yín kò sí nǹkan anything téèyàn rí commonly lẹ́nu ìwé téèyàn bá rí tọ̀dọ̀ yín èèyàn á rí pé ó fẹ́ dàbẹ̀ ní pé ó yàtọ̀. aago tẹ́ ẹ fún yàn lé nìyẹn tẹ́ ẹ bọ́ fún yàn lé nìyẹn. bẹ́ẹ̀ni. tí n bá fojú wo aago yẹn àwọn èèyàn tí ó bọ̀rú ẹ̀ fún yàn wọn ò pọ̀ àti pé kí ló dé tó jẹ́ pé nǹkan ti yín kẹsà máa fi tọrọ ní ṣé ìdí agbára yìí nìyẹn ni ìtọrọ ìsá. ṣe rí bàbá Máyọ̀ tẹ́ bá mọ̀ wọ́n. ẹ torí fáà mi ẹ sọ ń pa tí ẹ̀yin ni gbogbo àwọn nǹkan tẹ̀mí ń sọ yẹn ẹ̀yin ni mo lẹ́yìn ṣe o ẹ kí wọ́n á rí fáà mi sí bàbá. bàbá tó bí mi náà tẹ́ bá mọ̀ wọ́n. Okay. kò sóhun tí bàbá tó bí mi ò lè fi tọrẹ fún ènìyàn. wọ́n ń jẹun lọ́jọ́ kan àwọn ló so oúnjẹ o bàbá tó bí mi ló ń so oúnjẹ wọ́n ń jẹun bàbá kan wá dé wọ́n pè ní Prophet Fápòǹdà ọmọ Ìpẹ̀tù Ìjẹ̀ṣà ni wọ́n wòlíì náà ni bàbá ẹ̀ bàbá mi sínú ẹ̀ wọ́n ti ṣọwọ́ wọ́n ti fẹ́ jóúnjẹ ọbẹ̀ ìfini ni wọ́n àwọn fúnra wọn náà ṣe ẹbẹ̀ yẹn o ẹ̀mí ló wá ní Fápòǹdà ni kò jóúnjẹ bàbá mi dẹ̀ gbé tébù yẹn ó dẹ̀ ti síwájú Fápòǹdà Olúwa ní ẹ̀yin ní ká ẹ jẹun bàbá yẹn wá ń bẹ̀rẹ̀ pé kí ló jẹ báyìí Olúwa ní ẹ̀yin ní ká ẹ jẹun sà ìyẹn ṣojú mi ṣé ẹ rí sà mo sọ kinní kan fún yín sà ṣé rí ìgbà míì wà tó jẹ́ pé ibi téèyàn bá gbà kọjá ibi téèyàn bá ti bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀ ó máa tail ní láìpẹ́ èèyàn
téèyàn bá ti bí òtítọ́ bẹ̀rẹ̀, òtítọ́ yẹn náà a máa ṣe kí ni, a máa farahàn nínú ayé ẹni yẹn. Téèyàn bá ti bí rúdurùdu bẹ̀rẹ̀, rúdurùdu yẹn náà a ṣe kí ni, a farahàn nínú ayé ẹni yẹn. Ṣé rí ìgbàgbọ́, báwa ṣe bẹ̀rẹ̀ ìgbàgbọ́, a ò bẹ̀rẹ̀ ẹ̀ nínú fàájì, a ò bẹ̀rẹ̀ ẹ̀ nínú pé ìtura ẹ̀sà inú ìpọ́njú brim ni, inú àìní brim ni. Ẹ̀sà tó bá jẹ́ pé kán ti pa mí sọ́sà, èmi lẹni àkọ́kọ́ tó yẹ kán ti pa ní Third Mainland Bridge, tí màá gbéra láti Bàrígà, láti Ṣómólú, láti Mùṣín, tí màá máa lọ sórí òkè Bàbá Máyọ̀, màá sì wà ní Third Mainland Bridge yẹn ní aago 1 òru. Kẹgbọ́ báyìí, mo mọ àwọn tí wọ́n bẹ́ orí ẹ̀ lójú mi, tí wọ́n sọ ẹ̀yà ara ẹ̀ sínú ọ̀sà tó ń gbé orí ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, bàbá, ṣe rí tí Ọlọ́run bá wọ inú ayé yín, tẹ́ ẹ fara jì fún Ọlọ́run, ṣe rí ìgbà ayé òní ní mínísì yín mọ́. Ẹ wo bàbá Ọbádáre náà, bàbá yẹn náà láwọn tóun náà bọ̀, ó láwọn tóun náà tọ́jú, bàbá Oyèlámì láwọn tóun náà bọ̀, ó láwọn tóun náà tọ́jú. Nǹkan kan ò ní mínì. Ẹskísà ẹnìkan ra Range Rover brand new one, wọ́n pàtó ilé fún mi, wọ́n bá gbede, bọ́ ṣe gbede báwọn bá pe bàbá pé bàbá mọ́tò yín ti dé o, bàbá ní ẹ káre, wọ́n kàn ní ẹ ṣe ẹjẹ́ wo, wọ́n kàn wọnú ẹ̀ báyìí, wọ́n kàn wọnú ẹ̀ báyìí, ah Ọlọ́run ṣé mọ́tò ló dáa tó báyìí, bàbá ní ẹ ṣe ẹ máa gbé lọ, mi ò fẹ́. Ẹni yẹn ò jalè o, ẹni yẹn ò lu jìbìtì o, àwọn náà gbàdúrà táyé ẹni yẹn dáa. ń gbò máa di kàràǹgídá, bàbá ní kó lọ fi tọrẹ fún wòlíì ni. Ó ti yé yín sí. Ṣé rí ibi táwa gbà, ibi tèmi ti dìde, mo fi ìpọ́njú àti ìyà dìde ni. Àti pé ṣé rí tí ẹ̀mí mọ́ bá wọ inú ayé ènìyàn sà, bàbá ohun ayé ò ní jẹ́ nǹkan kan sí yín. Mo gbà ṣe rí agbára Ọlọ́run ni. bàbá rísìn tí mo fi gbà rí, oore ọ̀fẹ́ ni. rísìn tí mo fi gbà rí sà, Ọlọ́run sò ṣàyín lẹ́sà lójú mi pẹ̀lú àwọn nǹkan ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo ti wò nípa yín. Tẹ́ ẹ bá máa bá wòlíì ẹgbẹ́ yín kan sọ̀rọ̀, ẹ kàn sọ àwọn nǹkan kéékèèké kan, mi sábà bá yín níbi tí ẹ ti ń kọ̀ndẹ́, ẹ wo iye wòlíì tẹ́ ti sọ̀rọ̀ wọn sìn, mi sábà ń bá yín níbi tí ẹ ti ń kọ̀ndẹ́ mu wòlíì, but that is not to say pé ẹ tó máa ń sọ fún àwọn wòlíì ńláńlá kan náà tí mo mọ̀ pé gbogbo àwọn nǹkan tó a ní yìí, tá a ní ànító àníṣẹ́kù, ká fi bọ́ àwọn èèyàn ni, ká fi gbé àwọn èèyàn, ká fi fa àwọn èèyàn lọ́wọ́ sókè ni. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin kì í kọ̀ndẹ́mù àwọn èèyàn. Àwọn kìrìsìtẹ́nì tí a wá pè ní kìrìsìtẹ́nì tó jẹ́ pé gbogbo ilé ayé wọn kì í fi ń ṣe dáadáa, tí àwa náà dẹ̀ ń rí. Mi ì fẹ́ dárúkọ torí mo ta sí ẹ̀mí àtẹnìkan ta síra wa láìpẹ́. Kíní yẹn ti kàn mí léwu ni mo fi sọ̀rọ̀, mi ò ní déédéé sọ̀rọ̀ torí ẹnu ìgbà tí mo ti dé yìí náà, mi ì tí ì rí yín kẹ́ ẹ sọ̀rọ̀ bí Ọlọ́run, mi ì tí ì rí yín kẹ́ ẹ sọ̀rọ̀ bí ẹ ṣe mọ̀ pé èmi ni mo pùsì yín débi tá a fi sọ̀rọ̀ pé ẹ ṣe nǹkan báyìí, ẹ ṣe nǹkan báyìí, ẹ ṣe nǹkan báyìí. Tó bá jẹ́ pé àwọn ni mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ wọn, wọn ó ti ka èèyàn bíi 25 tí wọ́n sọ pé yóò kú tó sì kú. Ṣùgbọ́n a lè má rí ẹyọ ẹnìkan tí wọ́n sọ wípé ó rí físà gbà tó sì rí gbà. A lè má rí ẹyọ ẹnìkan tí wọ́n sọ pé ó rí ìwé ìgbélú gbà tó rí gbà o. Ṣùgbọ́n lórí ikú. Bàbá, kí lẹ wá believe pé àwọn kìrìsìtẹ́nì lè ṣe tí Ọlọ́run fi máa bá wa wọ́ gbogbo àìṣedéédé tó kún ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ àwọn wòlíì míì, àwọn pastors míì, àwọn reverend míì? Kí lẹ rò pé dàwọ̀sídé tí mo ń wo fídíò kan jọ kan, mo forúkọ bọ ẹnìyẹn láti rí, mo ti sọ bí ẹ̀ẹ̀mejì, tó ń sọ wípé ìgbà tí COVID-19 bẹ̀rẹ̀ ló ń lọ ra jẹ́ẹ̀tì òun kẹta, pé
òun àti ìyàwó òun fẹ́ lè máa gbàdúrà pé òun àti ìyàwó òun gbàdúrà pé kí COVID-19 ọmọ tán bàbá ẹ wo iye ẹ̀mí èèyàn tó bọ́ lórí COVID-19 kí èèyàn ọlọ́run kan wọ́n dẹ̀ jáde kó ní òun àti ìyàwó òun bẹ lọ́hùn pé COVID-19 yẹn kó mọ́ tàn máa ń torí pé òun ń rówó. Bàbá gbọ́dọ̀ máa bá ilé ìjẹfà. Dáàdì, ó ní ohun tí oníkálukú gbàgbọ́. Ó ní ohun tí kálukú gbàgbọ́. Bẹ́ẹ̀ ni sà. Ó dẹ̀ Bíbélì wípé ó ní àwọn tá à ń ti ọwọ́ ẹ̀mí mímọ́ ṣamọ̀nà. Àwọn tá à ń ti ọwọ́ ẹ̀mí mímọ́ ṣamọ̀nà. Ó ní àwọn ni ọmọ Ọlọ́run. Àwọn tí à ń ti ọwọ́ ẹ̀mí mímọ́ ṣe amọ̀nà. Àwọn ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni sà. Ṣe rí ìránṣẹ́ Ọlọ́run tó bá ń kó ọrọ̀ jọ kì í ṣe ti Ọlọ́run. Kì í ṣe ti Ọlọ́run. Kì í ṣe ti Ọlọ́run sà. Ìránṣẹ́ Ọlọ́run tó ń kó ọrọ̀. Ṣe rí ìránṣẹ́ Ọlọ́run tó bá ti ń kó kàyé jọ kò sí nípa ti Ọlọ́run. Kò sí nípa ti Ọlọ́run. Bẹ́ẹ̀ ni sà. Ẹni ìránṣẹ́ Ọlọ́run tó bá ti ń kó nǹkan ayé jọ. Mo gbọ́ nínú ìtàn Apọ́sítélì Ayọ̀ Babalọ́lá tí bàbá fi kú, bàbá ò ní nǹkan kan sà. Wọn ò ní nǹkan kan. Wọn ò ní nǹkan kan. Ó lọ ṣe jẹ́ kí wọ́n ní òkìkí tó yẹn. Bàbá wọn ò ní nǹkan kan. A dẹ̀ ń rí nínú ìṣípayá pé wọ́n dé ọ̀run. Tí àwọn bàbá tèmi gbọ́njú bá, bàbá Àkàndé lẹ́dẹ̀, àwọn yẹn farajì débi pé wọn ò gbé láàrin àwọn èèyàn. Orí òkè ni bàbá gbé títí. Excuse àwọn wọn ní orí ọ̀fẹ́, wọn ní agbára láti kó ọrọ̀ jọ, wọn ò ṣe é. Bẹ́ẹ̀ náà ni bàbá wa Oyèlámì. Excuse bàbá mi ẹ má bínú. Ẹ dákun ọ̀rọ̀ bàbá wa Oyèlámì yẹn lẹ́fẹ̀ẹ́ fi gbogbo òní sọtán ní. Ẹni tó bá báwo làwọn ṣe jẹ́ sà? Wòlíì ni wọ́n níjọ CAC. Ẹni tó bá bí ni làájọ. Bàbá bá mi sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Even though ohun tí mi ò lè gbọ́ lẹ́nu bàbá tó bí mi, mo gbọ́ lẹ́nu Oyèlámì. Bàbá wò mí títí. Wọ́n ní wòlíì pupa, ìbá ṣe pé èmi ni mo bí ọ, báwo ni ìbá dùn tó. Bàbá ò bí ọkùnrin tó pọ̀ ẹyọkan náà lọ́hùn fún wọn. Bẹ̀tẹ̀ ẹyọkan yẹn ò ṣiṣẹ́ Olúwa. Tá a bá wà nínú igbó odò ọwá, tí bàbá bá wò mí báyìí, ìwọ ọmọ yìí o sì nítara fún Ọlọ́run tó pọ̀ báyìí. So even though ọmọ tí bàbá finú bí, bàbá ò yọ̀ǹda ìjìnlẹ̀ fún wọn. Bàbá ò sọ ìjìnlẹ̀ ọ̀rọ̀ fún wọn. Àìmọye ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí bàbá bá mi sọ, bàbá máa sọ fún mi pé sórí ohun tó wù ọ́nú ayé kò sí gangan o, kòròfó ni o, ohun tí ń tán láyé o. Má wo nǹkan ayé o, díjú sí ayé kò lajúlẹ̀ sí ọ̀run. Pé ayé yìí ò ń ṣe tiwa o. Pé ìlú ìbílẹ̀ wa ń bẹ̀lẹ̀ ọ̀run. Bàbá máa ń bá mi sọ̀rọ̀. Bàbá jẹ́ kí n mọ ohun tí Ọlọ́run jẹ́. Bàbá gan ló jẹ́ kí n mọ ipasẹ̀ tí ènìyàn lè fi rí Ọlọ́run. Bàbá ló tọ́ mi bí wọ́n ṣe ń gbàdúrà. Bẹ́ẹ̀ ìgbé ayé tẹ́ máa gbé tàdúrà yẹn á fi gbà. Bàbá ló tọ́ mi. Bàbá máa ń jẹ́ kó yé mi pé gbogbo ohun tọ́lọ́run bá fún ẹ, ìwọ kọ́ ló ní o. Àwọn tọ́lọ́run kó yé ẹ ká ni. Ṣé tèmi lẹ́ ń sọ bàbá Oyèlámì ó kọjá bẹ́ẹ̀. Mo rí iye ìgbà tẹ́ fi sọ̀rọ̀ wọn náà lénìí. Ẹ sà, ẹ wò ó, ẹ má jẹ́ kí n sọ̀rọ̀. Ṣe rí ohun tèmi mọ̀ tó ṣojú mi nípa bàbá Oyèlámì kò ṣe fẹnu sọ. Sí rere kì í ṣe sí ibi. Because májẹ̀mú Ọlọ́run nínú ayé wọn náà ló ń ṣiṣẹ́ pẹ̀lú májẹ̀mú Ọlọ́run tó wà nínú ayé mi. Bàbá ẹ dákun bọ́pẹ́ bóyá ẹ bá mi sọ̀nà bí màá tiẹ̀ ṣe gbọ̀rọ̀ bí ìṣẹ́jú méjì lẹ́nu wọn. Torí àwa tá à ń sọ tàwọn tí ò dáa, tá a bá rí tàwọn tó dáa yìí náà. Ṣé rí ẹ má bínú sà. Irú ènìyàn tẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn, ìyẹn ò ń ṣènìyàn Ọlọ́run. Ẹnu mi gbà láti sọ. Irọ́ ti pọ̀, irọ́ pọ̀. Àbámọ̀dá pọ̀. Kò sí ọ̀rọ̀ àlàáfíà.
kò sí ọ̀rọ̀ ìtùnú, kò sí ọ̀rọ̀ irú ènìyàn yẹn ẹ béèrè pé ọmọ mélòó ló ti ara ẹ̀ jáde tó yàn án re nínú iṣẹ́ Ọlọ́run yìí. Ẹ béèrè pé ṣé ó lè fọwọ́ sọ̀yà pé láwọn tó ń train. Èmi tẹ́ ń bá sọ̀rọ̀ yìí sà, àwọn ọmọ mi wà nílùú òyìnbó tán níre jù mí lọ, èmi ń wà ní Nàìjíríà yìí tán níre jù mí lọ, èmi ti ṣoríire nínú iṣẹ́ Olúwa, èmi ti kọ́lé, èmi ti bàbá mo fògo fún Ọlọ́run. Mo lè sọ pé fún yín lénìí nínú àwọn ọmọ tó tara mi jáde, mò ń jẹun lábẹ́ wọn, mò ń mu lábẹ́ wọn. Ìkan sọ̀rọ̀ nígbà tí Àṣàbí bá mi sọ̀rọ̀, ìkan jókòó síbi tòun àti ìyàwó ẹ̀, ìdá mẹ́wàá ṣọ́ọ̀ṣì tó bá gbé wá báyìí èmi ló ń gbé fún. Olúwa o. Ṣé tó bá wá ń fún mi, ṣé kò yẹ kí tó tún fi tọ́jú àwọn èèyàn kan? Ohun tọ́lọ́run fún wa láti lè fi ká fi tọ́jú. Ó ní ìwọ olùṣọ́ àgùntàn tọ́jú agbo àgùntàn dáadáa. Ó wà nínú ìwé Àìsáyà tó ti yé yín sìn. Ẹni tẹ́ ń sọ yẹn is not a ìránṣẹ́ Ọlọ́run, òkùnkùn ni, ẹ̀mí òkùnkùn ni, ẹ̀mí èṣù ni. Àbí nígbà tí yẹn bá. I'm the first prophet tí mo sọ pé òkùnkùn ní àwọn èèyàn yẹn lẹ́ni yìí. Bí mo kó tó di pé mo mọ̀ ọ́, kó tó di pé mo lọ ọ̀dọ̀ ẹ̀, àbúrò mi kan ìyà ló ń jẹ mí sà. Ẹ̀gbọ́n wa kan fẹ́ ṣe wedding, èmi wà ní Sùúrùlérè, mo fẹ́ wá gbaṣọ wedding Ankara sà ní Ẹgbẹ́dá ní Jímọ̀ bus stop. Owó mọ́tò yẹn gan ó ti fẹ́ẹ̀ tó ra sọ. Ẹsẹ̀ mo fi rin láti Sùúrùlérè wá sí Ẹgbẹ́dá torí aṣọ Ankara. Àbúrò mi yẹn tailor ló ń ṣe, obìnrin ni. Ìgbà mo wá dé ọ̀dọ̀ ẹ̀, mi ò wá bá, wá dúró sí ṣọ́ọ̀bù ẹ̀, bó ṣe dé nìyẹn. Ó tiẹ̀ ti dá Ankara yín rí, ẹ sì ní sùúrù náà, òun mọ wòlíì kan kí n jẹ́ ká lọ bẹ̀. Mo ní wòlíì wo? Ẹ̀bọ̀dá ẹ má tẹ̀sí mọ́ tara yín nìkan jàre, kí ló dé? Ní ìní mò ń tẹ̀sí mọ́ tara mi, ó sì jẹ́ ọmọ tí mi ò lè kọ̀rọ̀ sí lẹ́nu torí ó fẹ́ràn mi. Àbúrò mi tí mò ń sọ yẹn, wòlíì yẹn kọ́ ló jẹ́ kó lọ́kọ o, èmi lọ́lọ́run lò tó fi lọ́kọ. Bàbá, èmi ni mo sọ fún àbúrò mi yẹn pé ó máa ní cold room pé wàá máa ta chicken fáwọn èèyàn, mo rí ẹ pé ó ṣe supply, ó ṣẹlẹ̀. Mo tún sọ fún àbúrò mi yẹn, mo ní wo bí mo rí ẹ tó máa ta oúnjẹ, gbogbo ènìyàn máa wá jẹ oúnjẹ lọ́dọ̀ ẹ̀, ó ṣẹlẹ̀ dìsín ní sà. Ilé tàbúrò mi yẹn kọ́ ní Ṣàngó, èmi ní bàbá dàda fẹ́ fún nílẹ̀ yẹn tí mo ní ẹ fún àbúrò mi sídà kẹ́ fún ẹ kẹta fún ẹ lọ fún ìgbà kọ́bọ̀ lọ́wọ́ wọn. Ilé yẹn lòun àtọkọ ẹ̀ gbé, ọkọ tó fẹ́ ẹnu mi ló ti gbọ́ mẹ́sẹ̀jì ẹ̀. Ohun tó dà lénìí orí ọ̀fẹ́ Ọlọ́run nínú ayé mi ni. Irúndò àwọn tó tún jẹ́ àbúrò ẹ̀ gan, àbúrò mi tí mò ń sọ yẹn sà, àbúrò ẹ̀ kan wá bá mi, ó ní bọ̀dá wọ́n kàn ń pè yín ní wòlíì, òun ò tí ì gbà pé wòlíì táyé tòun ò báyìí tí ì ṣe kíni, tí ò báyìí tí ì dá ẹ ṣe wòlíì o, òun ò kà yín kún wòlíì. Olúwa ní àmú ní Olúwa ọmọ yìí má yẹ̀yẹ́ mi. Ẹ̀mí Olúwa ní sọ fún pé kó lọ máa ka Guardian paper, pé yóò ríṣẹ́ láti inú Guardian paper, ibi tí yóò ti ríṣẹ́ ní First Bank, yóò tún jọ̀gá bẹ̀, yóò dọ́lọ́lá bẹ̀, yóò làmìlaka. Bàbá ibẹ̀ ló wà dé ní Olúwa o. Túndé Balí ni. Olúwa o. Tẹ́ ẹ bá lọ sí First Bank Àkúrẹ́, ẹ máa bá ń bẹ̀. Ibẹ̀ ló wà dé ní, ó ti làmìlaka, ó ti níláárí, ó ti jẹ́ èèyàn. Orí newspaper ló dẹ̀ ti rí. Bẹ́ẹ̀ ni. Advertorial kìíní. Bẹ́ẹ̀ ni sà, Guardian paper. Mo sọ fún. Olúwa o. Ẹskísà, ẹ lè fẹ́ ní tó fi agbára òkùnkùn pinlẹ̀, tó fi ẹ̀mí òkùnkùn pinlẹ̀ iṣẹ́ ìránṣẹ́, ìyà tó wà láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀. Bàbá ẹ dákun ẹ jẹ́ kí n tún súré béèrè question kan. Bàbá o, ṣé rí tẹ́lẹ̀tẹ́lẹ̀
mo pẹ̀lú já ìjà Yorùbá Nation. Orí ọ̀rọ̀ Yorùbá Nation ni mo ti di ẹni tó di blogger lórí pé àgbà. Ṣùgbọ́n ìgbà tó wá padà di pé kìíní yẹn wá pín sí mẹ́ta, Yorùbá kan, Ìgbò kan àtàwọn tá a mọ̀ tí torí wọn pa fẹ́ kó Nàìjíríà, ni èmi padà pé ń tẹ̀lé ọmọ ìyá mi. Bàbá ẹ dákun torí Ọlọ́run, ẹ bá wa fi àdúrà ran Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́. Mi ò rí orílẹ̀-èdè yìí lápapọ̀, mi ò rí bí nǹkan kan gidi lọ síwájú mọ́. Bàbá ṣé a ní rí nǹkan tá à ń wá nílẹ̀ Yorùbá ni? Àti kódà kó tiẹ̀ jẹ́ regional. A máa rí. Oníkálukú máa lọ́nlọ́ ẹ̀. Èmi lẹni àkọ́kọ́ ní orílẹ̀-èdè tọ́lọ́run fi ìran yẹn wọ̀n. Mo rí flag Nàìjíríà lórí òkun gbé bọ̀ báyìí. Mo sọ lórí Àṣàbí. Bẹ́ẹ̀ ni mo rí lórí Àṣàbí níjọ́ kan. Òkun gbé bọ̀, mo dẹ̀ rí flag yẹn pé flag yìí pé ìkan gba báyìí lórí òkun ni o, kan gba báyìí, kan gba báyìí, kan gba báyìí, kan gba báyìí. Olúwa kí ló fẹ́ ṣẹlẹ̀? Ó lóun ti pín orílẹ̀-èdè. Olúwa o. Ẹskísà, Olúwa ní ohun tóun bá mi sọ yẹn tóun fi wọ̀n mí yẹn, mo tún fi ń wọn ẹnìkan nínú ìjọ lọ́wọ́ níbí pé tó bá di Sunday ẹni yẹn máa sọ síta. Kémi dẹ̀ tó kúrò Badagry Beach, mo ti sọ fún àwọn tó wà ńbẹ̀ pé mo rí flag Nàìjíríà ó pín sí ọ̀nà 4. Mo ní mo wá bèèrè lọ́wọ́ Ọlọ́run, Olúwa kí ni ìtumọ̀ ilé? Olúwa lóun ti pín orílẹ̀-èdè. Nígbà tí ó wá di Sunday, mo dé ní Saturday láàárọ̀, ìgbà tó di Sunday service, Ọlọ́run sọ pé ẹnìkan lóun ríran ńlá kan, òun rí flag Nàìjíríà lórí òkun kẹgbọ́ o. Ó lóun rí pé flag yẹn pín. Ọmọ mi yẹn wà ń bá yẹn sàǹsìn, Mrs. Pastor Emmanuel ẹ̀bùn bùnmi ṣe bùnmi ẹ̀bùn Emmanuel ó wà ní Bayelsa báyìí. Ó lóun rí flag yẹn, ó ló pín. Kò pẹ́ kò tóṣù méjì báwọn Sunday Igboho ṣe jáde nìyẹn. Pé àyà fi tí Yorùbá bá ṣe kí ni Yorùbá bá lọ. Mo wá lọ orí òkè lọ gbàdúrà. Olúwa ní Yorùbá máa lọ. Ibi àdúrà yẹn Olúwa ti wá sọ fún mi pé ṣé orí ìran Yorùbá ìran Júù ni. Pé ẹ̀yà Júù ni ìran Yorùbá, ó ti jáde lórí net báyìí. Ìran Yorùbá ìran ẹ̀yà Júù ni wá, pé ìrírí àwọn ìyà tí àwọn ọmọ Ísírẹ́lì jẹ ó ní ara rẹ̀ ń bẹ lára àwọn Yorùbá. Pé Yorùbá máa lọ o. Ìyẹn kọjá lọ bẹ́ẹ̀. Nígbà tí kinní yìí bẹ̀rẹ̀, mo jáde sórí afẹ́fẹ́, mo sọ lórí Àṣàbí. Mo sọ léra. Even though mo sọ débi pé Sunday Igboho ṣọ́ra fún àwọn tó yí ẹ ká. Mo sọ ṣọ́ra fún àwọn tó yí ẹ ká o. Àwọn tó yí ẹ ká wọ́n máa gbàbọ̀dè. Sunday Igboho ṣọ́ra fún àwọn tó yí ẹ ká. I'm the first prophet tó kọ́kọ́ sọ lórílẹ̀-èdè. Ó lọ wá kọ sí mi pé kí n lọ pàǹpàdé lórí òkè pé kọ́ má rí pa. Bí mo ṣe gbàdúrà ẹ ọjọ́ 3 mo fi gbàdúrà ẹ lórí òun nìkan. Ẹ dákun mo fẹ́ béèrè question bá. Yes sir. Ẹ̀yin rí ìran kan tẹ́ ẹ fẹ́ kó yí padà. Ẹ̀yin bẹ̀rẹ̀ sí ní lọ gbàdúrà. Àwọn pásítọ̀ ẹgbẹ́ yín bóyá sísọ tó máa ń sọ yẹn bóyá sọ kẹ́ni ó lè wá kó fún wọn kán lè bá wọn ṣiṣẹ́ ní kò yé mi. Ẹskísà, wòlíì láti gbàdúrà fún orílẹ̀-èdè ẹ̀, wòlíì láti gbàdúrà fún àwọn ẹ̀yà rẹ̀, wòlíì òun ló mọ ọjọ́, òun ló mọ ohun tí yóò ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè ẹ̀ ní ẹ̀yìn ọ̀la. Ó sì gbọ́dọ̀ sọ, ó sì gbọ́dọ̀ máa gbé ìgbésẹ̀ níwájú Ọlọ́run láti máa bá Ọlọ́run sọ pé Olúwa o ti ní nǹkan báyìí yóò ṣẹlẹ̀ nípa orílẹ̀-èdè mi, jẹ́ kó wá sí ìmúṣẹ. O ti ní nǹkan rere báyìí yóò ṣẹlẹ̀ nípa orílẹ̀-èdè mi, jẹ́ kó wá sí ìmúṣẹ. Nǹkan ibi tó fẹ́ ṣẹlẹ̀ Olúwa yí kúrò lórílẹ̀-èdè mi.
gbogbo àwọn Aísáyà, Jeremáyà, Ezekiel, gbogbo wọn bẹ́ẹ̀, gbogbo àwọn wòlíì Àbákùkù, gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n ń gbàdúrà fún orílẹ̀-èdè náà. Àpọ́sù Ayọ̀ Babalọ́lá wọ́n ń gbàdúrà fún orílẹ̀-èdè. Gbogbo ọ̀rọ̀ tí à ń jẹ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ipasẹ̀ Àpọ́sù Ayọ̀ Babalọ́lá lórí ọ̀fẹ́ yẹn fi wà. Epo tẹ́ẹ̀rí ipasẹ̀ Àpọ́sù Ayọ̀ Babalọ́lá ni wọ́n fi rí kúdọ̀ ẹ̀. Ipasẹ̀ Àpọ́sù Ayọ̀ Babalọ́lá ní orílẹ̀-èdè ká má tiẹ̀ sọ Nàìjíríà lápapọ̀, ọ̀rọ̀ tó wà ní Nàìjíríà tó wà nílẹ̀ Yorùbá, Olúwa sọ mi pé ó bọ́ gbogbo àgbáyé. Ọ̀rọ̀ tó wà ní ilẹ̀ bẹ́ẹ̀ ni sàbàbá, Ọlọ́run sọ fún mi débi pé Ọ̀ṣun Òṣogbo tẹ́ẹ̀rí tó ń ṣàn yẹn, omi Ọ̀ṣun Òṣogbo yẹn, Olúwa ní ọ̀rọ̀ tó wà ńbẹ̀ ó bọ́ gbogbo àgbáyé fún 400 years. Nínú omi Ọ̀ṣun. Omi Ọ̀ṣun Òṣogbo yẹn, Olúwa sọ fún mi wípé ó dìgbà tí wọ́n bá ká ojú wọn kó kàn yé máa sọ di Ọlọ́run kóhun tó gbé ọ̀rọ̀ yẹn jáde. Ẹskísà, omi Ọ̀ṣun Òṣogbo yẹn, aṣèjìrẹ́tẹ̀ rí yẹn, ṣe mọ̀ pọ́ṣù Òṣogbo náà ló débẹ̀. Tẹ́ ẹ bá rí ibi tọ́ṣù Òṣogbo wà, àpáta wà ní omi yẹn, bàbá resources ni o. Fún ara mi báyìí ni mo gbéra tí mo lọ sọ fún bàbá Oyèlámì nígbà ayé wọn pé Olúwa sọ fún mi pé omi Ọ̀ṣun Òṣogbo yẹn pé ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ ò bọ́ gbogbo àgbáyé. Bàbá ní bẹ́ẹ̀ ni. Àìmọye nǹkan tí Olúwa tẹnu mi sọ tó dẹ̀ fara wọn, mi ní parọ́ fún yín sà. Kò sí nǹkan téèyàn fẹ́ ẹ̀mí Olúwa ń parọ́. Kò sọ́mọ ọjọ́ tó máa ní mo lò ó ní jìbìtì. Ẹni tó bá ní mo lò ó ní jìbìtì kò bọ́ta. Kò sọ́mọ ọjọ́ tó máa sọ pé mo fipá gba nǹkan lọ́wọ́ òun, àbí mo fipá gba mọ́tò lọ́wọ́ ẹ̀, àbí mo fipá gba ilẹ̀ lọ́wọ́ ẹ̀, àbí mo fipá gba ilé lọ́wọ́ ẹ̀. Kò sọ́mọ ọjọ́ kankan, kò séèyàn kankan. Bàbá mi, mo wá fẹ́ kẹ́ ẹ bá mi advice àwọn pásítọ̀ yòókù náà lórí n tẹ́ ẹ sọ yìí. Gbogbo à ń fipá mú ni à ń fi gbogbo ẹ̀ náà ó ń jẹ́ kí ọ̀rọ̀ ìgbàgbọ́ náà wá fọ́jú pọ̀. Mo fẹ́ kẹ́ ẹ bá mi advice àwọn. Bàbá, ìgbẹ̀yìn ayé la wà. Ìgbẹ̀yìn ayé la wà. Ìgbẹ̀yìn ayé la wà. Bíbélì ti sọ fún wa wípé àwọn èké wòlíì yìí ó pọ̀. Ó wà ní Revelation. Àwọn èké wòlíì yóò pọ̀ káàkiri. Kì í ṣe Nàìjíríà nìkan náà wà, kì í ṣe ilẹ̀ Yorùbá náà wà. Bàbá, èyí tó ń ṣẹlẹ̀ ní Ghana gan wọ́ọ̀sì ju ti Nàìjíríà lọ. Èyí tó ń ṣẹlẹ̀ láwọn Namibia wọ́ọ̀sì ju ti Nàìjíríà lọ. Bàbá, èyí tó ń ṣẹlẹ̀ l'Amẹ́ríkà, èyí tó ń ṣẹlẹ̀ ní England, London tí mo lọ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀, ó wọ́ọ̀sì sà. Ẹskísà, homosexual pastor ló pọ̀ jù. Ká máa kọ́kùnrin máa bọ́kùnrin sùn pastor ó pọ̀ London. Ọlọ́run tú àṣírí tó pọ̀ fún mi. Occultist pastor pọ̀ London. Wọ́n dẹ̀ ń gba yí àwọn èèyàn jẹ́. Ẹ wo bàbá kan wà ní ṣọ́ọ̀ṣì wa bíi. Bàbá yẹn wọ white báyìí. Láàrin kì í ṣe bàbá tó jókòó tì mí bí lẹ́kùn. Bàbá yẹn wọ white báyìí. Pastor tó wà London ẹ̀ ló bá yẹ jẹ́ nìyẹn ńlá ni o. Ó gbé stroke sí lára ní London. Ibi lọ náà ti mú stroke kúrò. Olúwa o. Olúwa o. Ìyàwó ẹ̀ wà bínísì. Ìyàwó ẹ̀ wà ní church. Olúwa o. Kẹgbọ́n báyìí. So Bíbélì ti túmọ̀ pé ní ìgbà ìkẹyìn ó ní àwọn èké wòlíì yóò pọ̀. Wọ́n sọ̀rọ̀ àwọn di Ọlọ́run. Tó ti yé yín nísìn. Irú ẹ̀ lẹ́ni tẹ́ ẹ sọ yẹn. Bí gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀ ṣe kẹ́nìkan máa sọ pé òun nìkan ni wòlíì, pé kò sí wòlíì kankan. Wọ́n ní wòlíì ẹyọ kan ló wà nínú Nàìjíríà. Orí rẹ̀ burú. Olóhùn dẹ̀ ni. Èṣù ti bá tiẹ̀ jẹ́ kó mọ̀. Ẹ̀sìn ló ń ṣe, ó ń ya wèrè ni. Ṣé yóò mọ̀ pé ó ní mẹ́ńtà? Ó ní mẹ́ńtà. Kéèyàn máa gbó bí ajá, kéèyàn máa gbó bí ẹlẹ́dẹ̀. Ó ya wèrè ni. Ìránṣẹ́ ṣáwọn bàbá wọ̀nyí, ẹ jẹ́ ká tiẹ̀ sọ, ṣé Ọ̀ṣọ́fà ṣe bíi tiẹ̀ nígbà ayé ẹ̀? Ó ti tán. Ó sọ̀fọ̀ sí bẹ́ẹ̀. Ro bàbá. Kódà àwọn bàbá ajá lé kókó yẹn. Ẹ farabalẹ̀. Ọlọ́run kọ́ ló ránṣẹ́, èṣù ló ránṣẹ́. Ó ń jẹ́ṣẹ́ fẹ́ṣù ni. Kírù yẹn wo àwọn bàbá Adébóyè kó máa ní wọn ó kú. Bàbá, mo sọ fún journalist yẹn, ọmọ yín yẹn Àṣàbí pé ibi tó ti gbàgbára pé Èkìtì Pupa ni. Mo sọ láìmọye gbà, òun gan ò gbàgbọ́. Mo ní ibi tó ti gbàgbára Abẹ́òkúta ni. Àṣírí yẹn tú. Gbogbo àsọtẹ́lẹ̀ tó ń sọ yẹn ẹ̀mí oṣó ni, ẹ̀mí òkùnkùn ni. Ṣé wòlíì ń jẹ́wé ni?
ṣé ó wà ní bíbélì pé wòlíì ń jẹ́wé ṣé wòlíì ń jẹ́gbò ni bẹ́ẹ̀ tí ẹ jẹ́ mùsùlùmí ṣé ìyẹn bẹ́ẹ̀ kàwé. ṣé rí bàbá tí ò bá jẹ́ pé àwọn èèyàn tó bá mi sọ̀rọ̀ àtàwọn èèyàn bíi irú yín èèyàn Ọlọ́run tán ní tí mo gbé dání jù. ṣé wòlíì gbẹ́bọ ni. àìmọye àwọn èèyàn ni wọ́n pè mí tí wọ́n bá mi sọ tí wọ́n ní kí n play voice àwọn sí. àṣírí pọ̀ èmi gan tẹ́ ń bá sọ̀rọ̀ yìí àwọn wòlíì ẹgbẹ́ ẹ̀ tó jẹ́sẹ̀lẹ̀ tó báyàwó ẹ̀sùn ní Canada àṣírí ẹ̀ wà lọ́wọ́. àwọn òbóbìnrin àwọn òṣèkínní kan wọn bá bàdàn sùn wọn bá jẹ̀bù sùn wọn bá Oǹdó sùn wọn bá kinní kan sùn ẹ wo bí tí wọn ti wá yà sórí ọ̀rọ̀ yẹn ibẹ̀ yóò ti mọ̀ pé ohun yẹn rí bákan bákan. ẹ wo sá ẹ má bínú mo fẹ́ tú àṣírí ara mi fún yín èmi tí mo bá yín jókòó ẹ̀ tí mo jókòó tì yín mo lọ ṣe ìsọjí níbì kan ìsọjí yẹn lè sá ìsọjí yẹn lè àwòrán ẹ̀ rí mo parí ìsọjí tán bàbá mo dẹ̀ ẹ mọ̀ pé ajá ni máa ń yọ àwọn mo dẹ̀ ń wo obìnrin bí ajá bàbá ẹnìkan lọ́lọ́run èmi tí mi ò láìkí obìnrin mo wá dẹni tó ń gbọ̀n tẹ̀lé obìnrin bí ajá ó ṣẹlẹ̀ sí mi lẹ́ẹ̀mejì mo lọ ṣe revival yẹn ó mì títí ẹlẹ́ẹ̀kejì lórí òkè ìdó àjìnàrè olúwa kọ sí mi pé àwọn àjẹ́ àgbáyé fẹ́ wá ṣèpàdé ní Ìkẹrẹ́ Èkìtì ní Olóṣùta olúwa ní mi ò pọ̀ òun rán mi òun fún mi ní oore ọ̀fẹ́ pé mi ò gbọ́dọ̀ gbà bàbá àgbàdua débi pé àwọn àjẹ́ àgbáyé ò rí pàdé yẹn ṣe dáàdì ọmọ méjì ni wọ́n gbà lọ́wọ́ mi torí ẹ̀ lúwa o tó wọlé sùn lúwa o ìyẹn tún kọjá lọ bẹ́ẹ̀ bàbá lúwa o nínú iṣẹ́ olúwa nínú ìrìn àjò ìgbàgbọ́ yìí sáà bó sùn tí obìnrin tí kìí ṣe ìyàwó mi ti ẹ̀ láyà gbà yẹn mi láìkí obìnrin fọ̀nà bẹ́ẹ̀ ṣe rí ṣọ́ọ̀ṣì èmi ò fobìnrin bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì ẹ̀sà àwọn obìnrin wọ́n ya pò kí gan mi ò fobìnrin bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì káwá sọ pé kẹ́nìkan wá jáde kó sọ pé òun ò bóbìnrin sùn òun ò ṣe báyìí rí ìyàwó rẹ̀ ò dẹ̀ sí Nàìjíríà ìyàwó ẹ̀ sí Nàìjíríà kò bá Ìbàdàn sùn kò bá Oǹdó sùn kò bá kẹ́nìkan bàbá mi ìyàwó gbèrè ọkọ asẹ́wọ́n ìdògbé kì í ṣẹni Ọlọ́run ẹnu mi gbà láti sọ ọmọ tó lu jìbìtì lọ́wọ́ ẹ̀ ọmọ tó lù jìbìtì mi ò mọ ọmọ yẹn rí mi ò mọ rí sà níwájú Ọlọ́run àti ènìyàn. bàbá máa bẹ̀ yẹn sà ẹ dákun torí tó ṣe rí mi ìfẹ́ kí n mọ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ máa Mr. Atimi yẹn bàbá ojú ò ní tì yín o àmín agbára ẹ̀bùn ẹ̀mí mẹ́rin ò ní dágbére fún yín bàbá àmín sà bàbá ẹ dákun torí Ọlọ́run kí n tí ò bá ṣẹlẹ̀ ò tó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú bẹ́ẹ̀ bó láṣẹ rí owó bọ̀bọ̀ yìí gbà torí ẹ má bínú èmi pẹ̀lú ẹni yẹn ti jọ sọ̀rọ̀ bí ẹ̀ẹ̀mejì ló fẹ́ kí n wá grant interview ó sọ gbogbo ohun tẹ́ ẹ ti ṣe fóun ó sọ iye ìgbà tẹ́ ẹ ti fi owó ránṣẹ́ sóun pé ó wá di ẹni tó jẹ́ pé bàbá Adébáyọ̀ ló ń jẹ́ kí ìdùnnú máa bá òun ti bímọ ó sọ gbogbo ohun tó ṣẹlẹ̀ fún mi permanent èmi ẹjọ́ ń sọ̀rọ̀ lórí fóònù báyìí bàbá ẹ dákun torí Ọlọ́run báwo ni ìyá yẹn ò sí ní jẹ bọ̀bọ̀ yẹn gbé. ìyà ò ní jẹ bàbá Ọlọ́run yìí ó ju àwa ènìyàn lọ. Ọlọ́run jù wá lọ. bẹ́ẹ̀ ni sà ẹ sà ẹni tí Ọlọ́run ìtì mú kò ṣe kí ni kò ì dá ẹ máa rí bí díẹ̀díẹ̀ ọmọkùnrin yẹn ayọ̀ ló máa já sí ṣe rí ohun tó fẹ́ ṣe tẹ́lẹ̀ ó fẹ́ pa ọmọ yẹn ni ó fẹ́ pa bọ́ yẹn ó gbé ẹrù sí ọmọkùnrin yẹn lára mi ò mọ rí sà ó ti fẹ́ kú l'Ábùjá ó wá lóun wá ń wo program ó lóun ti lọ sọ́dọ̀ àwọn ó lẹ́sà ó ní gbogbo àwọn wòlíì tó wà l'Ábùjá
ó ní tí wọ́n bá 100% ìjọ ó ní 95% olólè ni wọ́n ní olẹ́ni òkùnkùn ni wọ́n. ó lóun wá ń wò pé ṣé òun ò ní kú sílé báyìí, mi ò mọ rí o, mi ò mọ ọmọkùnrin yẹn rí o, mi ò mọ tìmí lẹ́yìn rí o, mi ò mọ rí rárá níwájú ọba ọ̀run àti ayé. Ọlọ́run àpòsílẹ̀ ayọ̀ bàbá ọlá ń gbọ́, Ọlọ́run Gabriel Oyèlámì ń gbọ́, Ọlọ́run Máyọ̀, Ọlọ́run Adébáyọ̀ ń gbọ́, mi ò mọ rí o. ó lẹ́mí yẹn ní kóun máa bọ̀ pé sórí bó ṣe ń wo ìránṣẹ́ mi yẹn, ọmọ mi ọwọ́ rẹ̀ ní ìtúsílẹ̀ rẹ̀ wà. ó fọ́ọ̀sì ara ẹ̀ wọ plane tó fi land. àwọnú Sunday service lẹ́ni yẹn ṣọ́ọ̀ṣì dẹ̀ kún, àwọn èèyàn gan wà ń ta. mo ní Olúwa sọ pé ẹnìkan wà ń bí wọ́n gbé ẹrù sí lára. ẹ gbàdúrà ẹrù tí àwọn ẹni ìkà tẹ́ni òkùnkùn pé wòlíì ló gbé ẹrù sí lára, kí ẹrù yẹn jáde, kí ẹrù yẹn jáde. àwọn èèyàn ń gbàdúrà yẹn, mo lè gbà dáadáa, ogun yẹn ò tí ì ṣẹ́. ẹ tún já gbà lẹ́ẹ̀kejì, ẹ̀ẹ̀mẹ́ta la gbà, ẹlẹ́ẹ̀kẹta ló rà láàfíà. a ti wá parí Sunday service, mo wá wà lọ́fíìsì, àwọn èèyàn wà ń pàṣẹ tán fẹ́ rí mi tán pọ̀, àwọn èèyàn wà ń sàlẹ̀. mo ṣáà ń gbọ́ pé mo gbọ́dọ̀ rí dádì, lóòótọ́ dádì ò fún mi lápọ́ìmẹ́ǹt, mo gbọ́dọ̀ rí dádì, Àbújá mo ti wà, èmi lẹni tí wọ́n gbàdúrà fún, èmi wà nù bí mò ń gbáriwo yẹn ta, mo bá ẹni tí mò ń dá lóhùn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀, mo fìyẹn lẹ̀ bá sílẹ̀kùn. kí ló ṣẹlẹ̀? wọ́n ní arákùnrin ni pé ó sọ pé òun fẹ́ rí yín dáadáa, pé òun lẹni tó gun ayé ẹ̀ṣẹ́ Àbújá. máa bọ̀ wọlé wá. bó ṣe wọlé bá ó dẹ̀ kúnlẹ̀ síbí. ta ló bá jà sílẹ̀? ò bá kúkú filẹ̀ yìí lẹ̀ fún ẹni tó ń bá jà sílẹ̀. ó ní ẹ̀sà wòlíì Tibetan ni. Tibetan èké. a máa gbàdúrà. mo bá pe àwọn ìránṣẹ́ Ọlọ́run, ẹgbẹ́ ọmọ yìí máa lọ sórí òkè lọ́la. bàbá ilẹ̀ mọ́, wọ́n fẹ́ máa lọ, wọ́n ti kọjá Ìṣàgámù. Olúwa kọ sí mi pé sórí bọ́n ṣe ń lọ yẹn o, accident ni o, pé ẹni yẹn ti ta fún accident. bí mo tún ṣe pé àwọn pásítọ̀ Délé nìyẹn, ẹ tọ́ọ̀nù mọ́tò ń bi tẹ́ dé yẹn, ẹ máa padà bọ̀ wá sékòó. ọjọ́ kejì mi ni mo fún ara mi ni mo gbé bọ́ yẹn lọ sórí òkè. bọ́mọkùnrin yẹn ṣe rí àlàáfíà pátápátá nìyẹn. àìmọye ọ̀fà oríṣiríṣi kan pé ọmọ yẹn látọjú ayé fún ara mi ní báyìí, òun gbàbùjá fún ara mi ní báyìí ni máa gbé fún orúkọ, ó yá máa kò pè mí o, orúkọ Jésù wọ́n ti tún ṣe nǹkan kan sí ẹ, orúkọ ó yá máa ṣàmì, ó yá kódòkú kó gbiná kó gbòòkú kó gbiná kódòkú kó gbiná kódòkú ẹ̀mí mọ́, ó yá dá sí. mo lè gbàdúrà 1 hour 30 minutes 1 hour 30 minutes. bàbí màá tó yá máa bọ̀ wọ́n ti tún gbàbí mi, màá tún gbé lọ sórí òkè. ó fi odidi oṣù kan wà nínú ṣọ́ọ̀ṣì táwọn ìránṣẹ́ Ọlọ́run ń gbàdúrà fún. àmọ́ mo ní ẹni tó ń gbà ẹ́ jà yìí, ẹni ìfẹ́ pa ẹni, kódà gan-an ó tiẹ̀ ṣe débi pé ò ní bímọ, wàá bímọ o. lòdì níyàwó lòun níyàwó, ó máa lọ pé ìyàwó ẹ̀ náà bá dé. mo rí yẹn pé ẹlẹ́gbẹ́ ni. mo kúkú sọ ibi tá a jọ jókòó sí èmi jókòó báwọn méjèèjì jókòó, mo lẹ́lẹ́gbẹ́ ní ẹbẹ̀ tá a máa bá Ọlọ́run sọ̀rọ̀, wà lóyún wà dẹ̀ bímọ. o ò fẹ́ lóyún wà bí ọmọ ilé, wà á lóyún wà bímọ. bàbá ó ti bí ọmọ yẹn sí. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ fún mi. ìyẹn ló fi ń ròyìn gbogbo tẹ́ ẹ ṣe lórí ọ̀rọ̀ kó máa yẹ pé torí kò síbi tí wòlíì òkùnkùn yẹn kò sóhun tó lè ṣe. Ọlọ́run ti finish ẹ̀, ó máa san owó yẹn, ó máa san owó yẹn, á dá owó olówó padà, àwọn máa dá padà. Ọlọ́run ju èèyàn lọ, gbogbo ọgbọ́n ló ti dá, gbogbo ọgbọ́n ló ti, gbogbo ipá àti agbára rẹ̀ ló ti lò pé kọ́ ọmọ yẹn má ṣe inú ayé. bàbá ẹ dákun, nǹkan kan wá wà tí mo fẹ́ rán yín sí ọmọ Yorùbá bàbá. Yes sir. pẹ̀lú bí irú yín tó ṣe ń fìdí ẹ̀ múlẹ̀ pé a padà ní òmìnira ara wa nílẹ̀ Yorùbá yìí, bàbá kí láàmú jẹ́ àwọn èèyàn ti sá kó lóko tán pátápátá. ibi tí wọ́n ti ń para wọn nílẹ̀ Haúsá, ibẹ̀ la tó ń dìpẹ́ǹdì lórí láti jẹun.
gbogbo nǹkan tẹ́ ń kó wá nílẹ̀ Haúsá là ń jẹ bàbá ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ máa bá mi fi sínú ìbẹ́ lọ́hùn Ọlọ́run kó sí wa ní máìdì. bàbá a ní ohun tá a máa jẹ àwọn ọba wa ló gbàbọdè. ọba wa gbàbọdè. gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá alábọ̀dé ni wọ́n. kò sí èyí tí òótọ́ wà lẹ́nu ẹnu wọn. gbogbo àwọn ọba yẹn ló gbàbọdè torí tí wọn ò bá gbàbọdè kò yẹ kí Fúlàní lẹ́nu mọ́ lórí ọ̀rọ̀ Yorùbá. mo dọ́gbọ́n sọ nǹkan kan nínú program lẹ́ẹ̀kan ẹ rí mọ̀ pé mo dọ́gbọ́n bá Tinubu sọ̀rọ̀ kó rìlíìsì Sunday Igboho kó tú okùn lọ́rùn wọn. bàbá kò ní sí nǹkan tó ń jẹ́ Fúlàní mọ́. Yorùbá máa lọ o. ẹ rí mọ̀ pé mo sọ pé káwọn ọba yẹn má ṣe patí mọ́ kó stop patí ṣíṣe. mo ti wà ní orí àpèrè 20 years mo fẹ́ ṣe àríyá ìyẹn kan ló kàn wá kù. bàbá bí ọdún méjì sẹ́yìn wọ́n gbin ata lẹ́kìtì ajá tún jẹrà ata tún rà láti Ẹ̀fọ̀n lọ déta Òrẹ́ dé Èrìò dé Adó gbogbo ata wọ́n gbin ata rodo wá ó dájú tàwọn Fúlàní ó dájú tàwọn Haúsá Fúlàní lọ. ní bí ọdún méjì bí 2 years ago bí 3 years ago ọdún last year iṣu tó jáde láwọn òkè ògùn kì í ṣe kékeré. bẹ́ẹ̀ni mọ. kí ló dé táwọn ọba yẹn tí wọn ò lè forí korí kí ló dé tó jẹ́ pé àwọn gómìnà ilẹ̀ Yorùbá tí wọn ò lè forí korí kẹjọ ní àjọṣepọ̀ kí ló dé tí wọn ò lè forí korí. excuse this is the issue méjì àwọn ọba àti àwọn àgbà ilẹ̀ Yorùbá àti àwọn politician àwọn gómìnà àwọn ló ń gbàbọ̀dẹ̀ fún ilẹ̀ Yorùbá. Yorùbá ò ní problem o bàbá ohun tá a máa jẹ Olúwa ló sọ Ọlọ́run ọ̀run ló sọ fún mi ó ní à ń ṣe ní ìyà. a kì í ṣe ní ìyà. ó ní à ń ṣe ní ẹrú pé ọmọ aládé ni wá ó fún Ọlọ́run ló sọ fún mi mo sọ jáde. ẹsikísà Yorùbá ní gbogbo ẹ̀yà tó ń bẹ nínú ayé Ọlọ́run yàn wá fẹ́ gan ó pọ̀ jù sà. gbogbo tí gbogbo àgbáyé wa tó bá délẹ̀ Yorùbá wọ́n máa rí. gbogbo tí China dà lénìí ara Yorùbá náà ti dá o tẹ́ ò bá mọ̀ o ohun tí Asia dà lénìí ara Yorùbá náà ti dá o. epo pupa táwọn rí yẹn Èkìtì pupa náà ti mú ẹyìn lọ sí Indonesia o Malaysia àwọn ló ní the largest kínní epo pupa lénìí. epo pupa ọ̀pẹ tá a ní sí Ìgbọ́kọ̀dá sí gbogbo àwọn Èkìtì pupa yẹn kí la fi ṣe anígi rọ́bà kí la fi ṣe. àwọn politician wa àwọn àgbààgbà wa wọ́n gbé ojú kúrò ńbẹ̀ ọ̀rọ̀ ibi tí wọ́n ti máa kówó jẹ tí wọ́n ti máa jẹjẹkújẹ lọ ń wá. ọ̀dọ́ Yorùbá sà Ọlọ́run dá ìmọ̀ sí àwọn ọ̀dọ́ Yorùbá lórí lákòókò tí a wà. ìmọ̀ ti pọ̀ jù nígbà táwọn tó jẹ́ àgbààgbà ò bójú tó wọn ìgbóná mu. kò sí iléeṣẹ́ tó wà nílẹ̀ yìí nísìn kọjá ògógóró iléeṣẹ́ ògógóró iléeṣẹ́ olóṣó hòtẹ́ẹ̀lì iléeṣẹ́ kátà bàbá Ìjẹ̀bú ẹ mú iléeṣẹ́ táwọn gómìnà wọ̀nyí dálẹ̀ ẹ mú jáde. ènìyàn mélòó ni wọ́n gbà so a níṣòro àwọn bàbá yẹn nìkan jókòó àwọn ọba yẹn kan lọ yí padà. nígbà tí ìbá ṣe pé orí ọ̀fẹ́ Ọlọ́run èmi ò ń ṣe politician mi ò ń ṣe pé mo fẹ́ jọba mi ò nídìí ipò ọba. a ní kí ilẹ̀ Yorùbá dáa a ní company a ní gbogbo ẹ̀ tí ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ bá ń wo àwọn ọmọ school àwọn tó lọ sí doctor ẹ máa gbàdúrà pé Olúwa ọmọ tèmi náà jẹ́ ó ṣe kí ni jẹ́ ó di doctor kí ni doctor wá ìṣẹ̀lẹ̀sì fún sí kò sí nǹkan kan wọ́n kówó jẹ kò sóògùn hospital tó da tẹ́lẹ̀ ní gbogbo àwọn Europe wa ń gba ìwòsàn lọ́dọ̀ wa ọba Saudi ibi ló ti wá ń gba ìwòsàn kí ló dé ṣé ọgbọ́n yẹn ò sí mọ́ ni ọgbọ́n yẹn wà olè àtẹnujẹ ló ń pa àwọn gómìnà ló ń pa àwọn ọba ló ń pa àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àfẹ̀mí
gbogbo wọn náà ní agbo màálù. Tẹ́ bá wo àwọn gómìnà yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní agbo màálù. Kí ló dé tán lè lágbo ewúrẹ́? Ṣèbí ewúrẹ́ ni tiwa, ewúrẹ́ àtàgbò, ewúrẹ́ ni tiwa àtàgbò tá à ń sìn àtòbúkọ nílẹ̀ Yorùbá, òbúkọ. bẹ́ẹ̀ni Kí ló dé tán lè ṣe? Kí ló dé tá à lè ṣèbẹ́jà rọ̀ là ń jẹ? bẹ́ẹ̀ni Kí ló dé tá à lè ṣe? Alómi gbogbo kí là ń fẹ́ tí Ọlọ́run ò ṣe kí ni kò sí. tí ò fún wa, kí odidi ọba máa wa góòlù gbogbo ìlú tó dání. Jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ náà kọ́ lọ tọwọ́ ọmọ wọn báṣọ. Bí orílẹ̀-èdè Yorùbá, bí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn bí ìyà òṣèlú ṣe jẹ wọ́n nìkan jókòó kan sọ, bí ìran Fúlàní ṣe máa fi wálẹ̀. tó This is the time tó yẹ kí Tinubu torí òun gan ti fúnra rẹ̀ ti sọ pé a kì í ṣèkan. bẹ́ẹ̀ni ó náà sọ ó ti sọ láìmọye Ẹ kó náà wá wo kó ronú lórí ọ̀rọ̀ yẹn. sa gbogbo agbára ẹ̀ Ó báyìí. má dàbí Ọbásanjọ́ ká lè yí búburú ẹ̀ padà sí rere. This is the last chance for Yorùbá. God bless you, sir. Bàbá mi yẹn ṣé mo dúpẹ́, ojú òní tì yín. Àmín, sir. Ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá wa yẹn. Ṣé ẹ rí nǹkan tí mo máa ń bú àwa èèyàn kan sí ni pé ẹ wo bí bàbá ṣe ń sọ̀rọ̀ látàárọ̀, wọ́n complain lórí àwọn tó yẹ kó complain lórí. Ǹjẹ́ rí kí wọ́n sọ pé abojú lẹnìkan tí wọ́n sọ pé orí ẹnìkan burú, ẹnìkan ọ̀dá, ẹnìkan. Àwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká fara wa mọ́ra. Tí a bá ń gbọ́ àwọn ọ̀rọ̀ lẹ́nu àwọn àgbààgbà báyìí, àwọn ọlọ́kàn òkúta míì náà ọ̀rọ̀ tó ń jáde yìí yóò ṣe ọkàn wọn jìnnà tí gbogbo wa ọ̀dẹ̀ change. Bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ yín sà, ojú òní tì yín, agbára yìí kò ní dágbére fún yín sà, agbára yìí ò ní dágbére fún yín sà. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Àṣàbí torí ó ṣiṣẹ́ pàtàkì fún mi lórí bí mo ṣe wá bí mo ṣe èmi àmọ́ tó wá dúpẹ́ lọ́wọ́ yín nígbà tí Àṣàbí wà ní Ìbàdàn. Bàbá Mo tún dúpẹ́ lọ́wọ́ yín òun gangan ni ojú òní tì yín sà. òun gangan ni ká máa gbàdúrà fún. Ọlọ́run lò fún mi. Ọlọ́run lo Àṣàbí fún yín. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ ń ṣiṣẹ́ Olúwa bọ̀. Àwọn tí oore ọ̀fẹ́ Ọlọ́run nínú ayé mi tọ́lọ́run ti tọwọ́ mi tó ayé wọn ṣe pọ̀ tí wọn ò bójú wẹ̀yìn. Kété tájà bí gbé mi jáde, bàbá mi ò lè ka mọ́tò. Ẹ wo ẹ̀yin èèyàn ńlẹ̀ ń gbọ́ yìí o. Ẹskísà. Ẹnìkan ní Àṣàbí yẹn gbé fódìdí ọdún 10 tó sọ di tọ́dà o tí kò sí nǹkan kan o kò ìjọ ọdún 2 lọ ńlẹ̀ ń gbọ́ yìí o. Bàbá mo ti fi mọ́tò more than 50 cars mo ti fi tọrẹ. Bàbá mi ní fojú sunkún yín sà, ojú òní tì yín sà, ẹ ṣé gan sà, thank you very much sà, yes sir, yes sir, yes sir, yes sir.